Ẹ ṣé Olúwa, ẹ ṣé Olúwa, ìfẹ́ rẹ sí wa ó pọ̀. Ẹ ṣé Olúwa, ẹ ṣé Olúwa, ẹ mà ṣé o Jésù, ìfẹ́ rẹ sí wa ó pọ̀. Ẹ ṣé Olúwa. Làwa ṣe ń kéde ìgbàlà, wá ṣe ń kéde ìgbàlà, làwa ṣe ń kéde ìwòsàn, a ṣe ń kéde ìwòsàn torí ká má ṣe gbé ọmọ ènìyàn. Wá ṣe ń kéde ìgbàlà torí ká má ṣe gbé ọmọ ènìyàn. Làwa ṣe ń kéde ìgbàlà. Mo kí àwọn ọmọ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ pé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé níbikíbi tí a bá gbé wà ní orúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo mú wá ní ọ̀tẹ̀ yìí. Ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde. Òun ni mo fẹ́ kí èmi àti rẹ jọ gbọ́ sí èmi àti rẹ lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run ti ẹnu Ọlọ́run jáde sí èmi àti rẹ. Ìjọ ṣetán láti gbọ́ mi. Má sùn kúrò bó ṣe ti ń wo fídíò yìí. Má sùn kúrò rárá. Fílẹ̀ bẹ́ẹ̀ farabalẹ̀ gbọ́ dé ìparí. Wàá rí wípé ọ̀rọ̀ rẹ yóò padà já sí ayọ̀ ní orúkọ Jésù. Kí ni ohun tí mo mú wá ní ọ̀tẹ̀ yìí? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ajínrere gbogbo ìgbà ni Ọlọ́run máa ń kàn sí wa pé ká ṣiṣẹ́ òun. A sì ń ṣe, a sì ń rí ìbùkún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé ìbùkún Ọlọ́run ní fi èmi àti rẹ sílẹ̀ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run tó tọ̀ wá wá lónìí, òun ni wọ́n ó sì rí ògo Olúwa. Sọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ, sọ pé ó rí ògo Olúwa nínú ayé mi ní orúkọ Jésù. Wọ́n ó rí ògo Olúwa àti ẹwà Ọlọ́run wa. Báwo ni wọ́n ṣe máa rí ògo Olúwa nínú ayé rẹ? Báwo ni wọ́n ṣe máa rí ẹwà Olúwa nínú ayé rẹ? Ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá rí ọ tó ń dán, àwọn ènìyàn máa sọ wípé ẹ máa ń dán. Wọ́n máa sọ wípé ògo Ọlọ́run farahàn nínú ayé yín. Ìgbà mìíràn wọ́n á ní ọwọ́ Ọlọ́run ó ń ṣiṣẹ́ agbára nínú ayé yín. Síbẹ̀síbẹ̀, báwo la ṣe lè rí ògo Ọlọ́run kí ó farahàn nínú ayé wa àti ẹwà Ọlọ́run? Ẹ jẹ́ á ka ìwé Àìsáyà nọ́mbà 35 láti ẹsẹ̀ kínní. Ó ní aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀. Aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀ nítorí tani? Nítorí èmi àti rẹ. Ohun tó bá fi lè mú aginjù àti ilẹ̀ gbígbẹ tí wọ́n yọ̀ á jẹ́ pé ọ̀run rẹ ṣí. Sọ pé ọ̀run mi ṣí ní orúkọ Jésù. Ọ̀run mi ṣí ní orúkọ Jésù. Arákùnrin àti arábìnrin, màmá àti bàbá tẹ́ ń gbọ́ mi. Tí ọ̀run èèyàn bá ṣí láyé, tí ènìyàn lu àlùyọ, bí ènìyàn bá lu àlàjá, tí ènìyàn bá lè rí jẹ ní ìrọ̀rùn torí mu ní ìrọ̀rùn, ó túmọ̀ sí pé ọ̀run ayé rẹ̀ ti ṣí. Ó túmọ̀ sí pé ògo Ọlọ́run ti fi ara hàn nínú ayé rẹ̀. Àwọn ènìyàn yóò bá yọ̀. Ẹ wò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Bí ẹ̀dá bá ṣiṣẹ́ torí owó ra mọ́tò, àwọn ènìyàn yóò sọ pé hallelujah o, hallelujah o, wọ́n jó wọ́n yọ̀. Bí ẹ̀dá bá kọ́lé láyé, wọ́n bá yọ̀, wọ́n bá dunnú. Ó túmọ̀ sí pé ọ̀run rẹ̀ ṣí. Bí ẹ̀dá bá bímọ náà láyé, ó túmọ̀ sí pé ọ̀run rẹ̀ ṣí. Bí ẹ̀dá bá ní tó bá ṣègbéyàwó, ó túmọ̀ sí pé ọ̀run rẹ̀ ṣí. Arákùnrin àti arábìnrin tẹ́ ń gbọ́ mi, màmá àti bàbá, bí ọ̀run ènìyàn bá ṣí, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa yọ̀ pẹ̀lú rẹ. Igi ògo kan wọ́n yọ̀ torí tirẹ̀.
Bíbélì sọ wípé aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀ fún wọn. Wọ́n yọ̀ fún ọ. Wọ́n máa gbọ́ ìgbà tán bá bímọ ìkókó wọn ní ayọ̀ fún ọ o. Wọ́n yọ̀ fún ọ. Torí kíni? Torí pé ọ̀nà rẹ ti là. Ògo Ọlọ́run ti fi hàn nínú ayé rẹ. Ẹwà Ọlọ́run ti bú jáde nínú ayé rẹ. Aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀ fún wọn. Ijù yóò yọ̀. Wọ́n ti máa sì pé àwọn ijù, igbó, gbogbo ẹ̀ wọ́n tún bá ọ yọ̀ nítorí wípé ògo Ọlọ́run ti bú jáde nínú ayé rẹ. Ó tún tẹ̀síwájú, ó ní yóò sì tanná bíi lílì tí àyànmọ́ rẹ bá tàn tógo rẹ bú jáde, tí a rí ẹwà Ọlọ́run nínú ayé rẹ ó máa dán. Àwọn ènìyàn á máa rí wípé ò ń tanná ògo. Arákùnrin àtàrábìnrin tó ń gbọ́ mi lónìí, ó gbọ́ ohun tí ẹsẹ̀ kejì sọ. Ó ní títanná yóò tanná, ní títanná yóò tanná, yóò sì yọ̀, àní pẹ̀lú ayọ̀ àti orin. Nígbà tí ògo bá bú jáde nínú ayé ènìyàn, tí ènìyàn tàn, tí ògo rẹ̀ tàn mọ́lẹ̀, orin tuntun á gbẹnu rẹ kàn, inú rẹ á dùn, orin á sọ jáde láti ọkàn rẹ wá. Màmá àti bàbá tí ẹ̀ ń gbọ́ mi, ó ní yóò sì rí ògo Olúwa àti ẹwà Olúwa lára rẹ̀. Máa gbọ́ o. Ó ní, ó wá tẹ̀síwájú, ó ní ògo Lẹ́bánónì ni a ó fi fún un. Ó wá di ìlú mọ̀ọ́ká. Ó ní ẹwà Kámẹ́lì òun Sárónì, wọ́n ò rí ògo Olúwa àti ẹwà Ọlọ́run lára wa. Ibi tí mò ń lọ gángan rèé o. Kí wọ́n tó lè rí ògo Ọlọ́run àti ẹwà Ọlọ́run nínú ayé rẹ, ó ní láti gbàdúrà kó ògo rẹ kó tàn, kí ọ̀nà rẹ kó ṣí, kílẹ̀ gògó ṣí fún ọ. Kí àwọn ènìyàn tó lè bá ọ yọ̀, á jẹ́ pé ohun rere kan ti ti ayé rẹ jáde. Mo gbàdúrà fún ìwọ tí orí mi wò. Ohun rere yóò ti ayé rẹ jáde lónìí ní orúkọ Jésù. Jẹ́ ká wo Àìsáyà 60. Gbọ́, nítorí o ní láti tan ìmọ́lẹ̀ gangan kí ògo Olúwa bá lè máa yọ nínú ayé rẹ. Ó ní dìde láti ẹsẹ̀ kínní, ó ní dìde tan ìmọ́lẹ̀, dìde tan ìmọ́lẹ̀, nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa sì yọ lára rẹ. Kí ògo Olúwa tó yọ lára rẹ, ìmọ́lẹ̀ ó láti dìde kó tan ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ rẹ láti tàn. Torí náà mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀ ọ́, èyí tó máa fi máa ronú. Gbàdúrà kó ògo rẹ bú jáde. Gbàdúrà kí ìràwọ̀ rẹ tàn. Gbàdúrà káàánú fọhùn fún ọ. Gbàdúrà kí ìrànlọ́wọ́ dìde fún ọ. Gbogbo àwa tí a rí mi wò lónìí, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún yín ní orúkọ Jésù. Ẹ ò ní dààmú. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ kejì nínú ìwé Àìsáyà 60 yẹn. Ó ní nítorí kíyèsí òkùnkùn bo ayé mọ́lẹ̀, kí ènìyàn tó lè tan ìmọ́lẹ̀, òkùnkùn láti ká kúrò nínú ayé ènìyàn. Ó ní àti òkùnkùn bírímù bo àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀, a ó sì rí ògo rẹ̀ lára rẹ̀. Arákùnrin àti arábìnrin, wá bí ògo Ọlọ́run ṣe máa yọ lára rẹ̀, tá ó sì rí ògo Ọlọ́run lára rẹ̀. Bí ẹ̀dá bá rí ògo Ọlọ́run, wọ́n sin Ọlọ́run rẹ̀. Wọ́n bá rí ìṣẹ̀lẹ̀ ìyanu tó ṣẹlẹ̀ láyé rẹ̀, wọ́n sin Ọlọ́run rẹ̀. Di ìgbàgbọ́ mú, gbàdúrà, yóò sì dára fún ọ, inú rẹ̀ á dùn. Torí náà mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin, gbogbo àwọn post àdúrà tí a máa ń post, ẹ jọ̀ọ́ bá a bá ṣe ń kà, ẹ jẹ́ lẹ́yìn pé a máa ṣe àmì, a máa comment àmì,
ẹ jẹ́ ká tó mú bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ká fi díjú ká fi gba àdúrà yìí dáadáa, torí wípé àdúrà àṣeyọrí la pè é, ó sì ṣe àṣeyọrí tọmọtọmọ ní orúkọ Jésù. Gbogbo àwa tí a ti ń ṣe àmì comment section, gbogbo àwa tí a ti ń gba àdúrà tẹ̀lé wa lórúkọ Jésù, orí yín ò ní burú, ilẹ̀kùn àánú yóò ṣí fún yín. Orúkọ tèmi ò yí padà, Ajínrere James Adéníyì tí gbogbo wa mọ̀ sí kíni kí n ṣe Ọlọ́run 1930 lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ SDOK Gospel Ministry, Ọlọ́run 1930 movement aka Salvation is free. Mo gbàdúrà fún ọ lónìí, ìwọ tó share fídíò yìí, ìwọ tó ṣe àmín, ìwọ tí o like ẹ̀, ò ní gbọ́mọ sí lọ́dún yìí ní orúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run fún yín, yóò sì dára fún yín. Jésù Olúwa wa, àmín.